Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásíkúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà, ẹni tí ò lágàn kò lè mọye tán. Mo kí ọkùnrin náà wá, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Tẹni àǹfààní tẹ́ ń wò mí ní òní, ojú tí ẹ fi ń wò mí ojú lòdì fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí lòdì dì. Pé àárọ̀ ni àwa, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni àwa, mo kí gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ kò ní àwa, mo kí gbogbo ẹ kálẹ́. Orúkọ mi náà ni Dr. Mutio Ọlátìbóyè tí ayé mọ̀ sí ìwé jẹ́. Lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ àwọn nǹkan tí a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀. A máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà, a máa ń sọ̀rọ̀ nípa àṣírí àti egbò, bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Èyí tí a fẹ́ bára wa sọ ní òní, òun náà ni bí a ṣe máa ń lo ewé kókó ẹbọ fún obìnrin tí kì bá gbádùn ìbálòpọ̀. Ewé wo ni à ń pè ní ewé kókó ẹbọ? Ó ní ẹni lójú screen tí ó wà lójú screen yìí. Láyé ìgbà kan a máa ń pè ní ewé ẹ̀jẹ̀ Jésù. Ó dàbí kókó yam, àmọ́ lórí ewé ó ní tótò tó bí ẹ̀jẹ̀ red and white, red and white, red and white. A máa ń lò fún obìnrin tí kì bá gbádùn ìbálòpọ̀, tàbí tí ọkùnrin kì bá gbádùn ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ni a máa ń ṣe fún. Ẹ̀rí ìbálòpọ̀ nǹkan tí Ọlọ́run fi kẹ́ tọkọtaya ni. Nǹkan tí Ọlọ́run tó fi kẹ́ tọkọtaya ni. Kì í ṣe èyí tó wá di ẹ̀yẹ ń tàn sí o. Ìbálòpọ̀ blessing nínú ìgbéyàwó. Blessing ni nínú ìgbéyàwó. Tí ọkùnrin bá ti wá wà tí kò bá ti gbádùn ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, irú ọkùnrin bẹ́ẹ̀ á di ẹni tí ó rin ìrìn àgbèrè káàkiri. Obìnrin náà bá sì wà tí ò bá gbádùn ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀, á di pé kó máa complain, kó náà máa rin ìrìn kúrè káàkiri. Ó ní bí a ṣe máa ń lo ewé kókó ẹbọ yìí fún ìbálòpọ̀, fún ìgbádùn ìbálòpọ̀. Obìnrin ni ó máa ń lò. Ẹ̀rí ewé yìí ni a máa wá. Ewé la máa wá. A wá gun ewé yìí. Kó tó di pé mo mẹ́nu bà ọ̀rọ̀, ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kan fún wa ní àǹfààní ọ̀rọ̀ àwọn àti ṣe. Gbogbo àwọn tí a bá lórí Facebook page mi every Friday, a fẹ́ máa mú àwọn tọ́pìkì kọ̀ọ̀kan wá ní live video tí a lè máa pè, tí a lè máa bára wa sọ̀rọ̀ ní face to face ní agbára Ọlọ́run. Ẹ rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá lọ. Ẹ jẹ́ ká wá ewé kókó ẹbọ yìí, ó lè jẹ́ ẹyọ̀kan, ó lè jẹ́ méjì, ó lè jẹ́ mẹ́ta. Ẹ jẹ́ ká gun kókó náà, ká wá gun pọ̀ mọ́ṣẹ́ dúdú,
irú obìnrin bẹ́ẹ̀ kó máa fi tábà kì í ṣe fún wíwẹ̀ o, kó máa fi tábà ní lárilári, kódà tí kò bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ kó máa fi tábà kó ṣàmúlò pé ó lò dáadáa kó wà ní ara ẹ̀. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn tí a lè máa lo ewé kókó ẹ̀bọ fún ìgbádùn ìbálòpọ̀ láàrin ọkùnrin sí obìnrin. Ẹni tó bá dìgbà mi á tún mú ọ̀nà míì wá tí a tó lè máa lo ewé kókó yìí bákan náà fún irú the same topic yìí náà ni. Orúkọ mi náà sì ni Dr. Mutiola tí Ayé mọ̀ sí Wọ́njẹ́. Tó bá dìgbà mi á tún mú ọ̀nà mi tó tún yàtọ̀ sí ilé ìwá. Èmi lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Ẹ má gbàgbé láti subscribe lẹ́ẹ̀kan sí sórí ètò ìkílẹ̀ kó mọ fún wa ní àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti ṣe àti èyí tá a ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ó dàbọ̀.